Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín wá ní ìlọ́kùnrin, mo sì kí wá ní ìlóbìnrin. Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè ní olóko káàkiri gbogbo àgbáńlá ayé, ìgbèrí òkun lẹ́wà ní àgbègbèrè ọ̀sà, gbogbo wa mo kí o. Ẹni tí kì í ṣe Yorùbá, tọ́lọ́run ní kó gbédè Yorùbá, ẹ̀lẹ́ ẹ̀kú kàlẹ̀. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa lóye o, torí pé ẹnìkan kì í júbà àfògùn sínú kú. Wà á bí ọwọ́ akọ́gbọ́n, bọ̀dá ẹyẹ pariwo mọ́. Kí ni wọ́n á ń wí? Eléyìí èsì kí ni wọ́n á ń wí? Àní ọkọ́gbọ́n la wí fún ọ. Ẹnìkan júbà àfògùn sínú kú. Bí àbá júbà àfògùn sínú kú, ìpè ni wọ́n fún ẹni tó bá fògùn sínú kú. Wọ́n ní eléri ibú. Gbogbo ohun tó mọ àfìgbà tó gbé lọ́rùn. Ṣùgbọ́n kí wọ́n máa pẹ́, bàbá òkè odò, ọ̀run rẹ̀, òun ló kọ́ mi nígbà, òun ló kọ́ mi láwo. Ẹ̀rí pọ́ da. Inú àwọn ọmọ rẹ̀ gan máa dùn tí wọ́n bá sọ lójú rẹ̀. Ẹyẹ jókòó. Ẹyá létí tọ̀tún ẹ̀bí tòsí eléyìí èso ògùn gọ́gú. Èyí ni àwọn ògùn núwé, a ó jókòó, a ó lọ́ pọ̀, a ó fin pọ̀, a ó tẹ́ pọ̀. Nǹkan yìí. Tested làwọn eléyìí. Practical ọjọ́ tó ti pẹ́ ni tí wọ́n fi lé wa lọ́wọ́. Àdínkù o, àsìfílẹ̀ torí kẹlẹ̀ wá bá wa, àpolówó ọjà fún yín. Ẹbẹ̀ wá ń fẹ́ àbá yín ṣe o, ṣùgbọ́n àpolówó ọjà. Ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wo àwòrán yìí, ẹ rí i pé tẹ́ bá wa pa ọ̀tún. Mo mú àwòrán àgbọn wá pẹ̀lú òróró rẹ̀. Omi àgbọn kọ́ o, òróró rẹ̀ ni o, tá à ń pè ní àdí àgbọn. Ẹ wo apá òsì yín, ẹ rí i pé mo mú òróró kejì wá, à ń pè ní anointing oil. A tún pè ní góyà, à ń pè ní olive oil. Àwọn ará Kòtónú wọn máa pè ní kí mo rí tí wọ́n máa pè é. Èèkọ̀ tí wọ́n máa pè ọ̀sàmì díẹ̀. Àwọn náà lè kọ̀ tí wọ́n pè. Ṣé rí àdí méjèèjì yìí? Ẹ̀kọ́ tá a kọ́ lórí rẹ̀ kì í ṣe kékeré o. Èyí tí mo kọ́ fẹ́ fún wa lónìí, iṣẹ́ ìṣẹ́gun rẹ̀ mo kọ́ fẹ́ fún wa. Iṣẹ́ ìṣẹ́gun rẹ̀ yìí ẹ jọ̀wọ́ o, mo bẹ̀ yín síwájú kí n tó fi sílẹ̀ o. Torí pé àwọn àgbàlagbà ní ìkìlọ̀ ọ̀sàgbà ògùn. Bọ́nìkan bá ṣe pè é, bẹ́ẹ̀ ni kẹ́ tẹ̀lé o. Ẹ má ṣe ògùn lò, torí tó bá padà pè mí, ìní dán lóhùn mo lè tún fún ọ lépè o. Má ṣe ògùn lò, má ṣe ògùn lò. Ẹ yá mi létí tọ̀tún ẹ̀bí tòsí ilẹ̀ o. Má ṣe ògùn lò, ẹ mọ̀ pé mò ń wí o. Òun tí ń fi jàre rẹ ni mò ń fi wí kótókótó yìí o. Wọ́n ní kankan làádí fáàdí tí làárán fáàdí tí o. Mo ti sọ̀rọ̀ nípa igi ìrókò. Eléyìí jẹ́ ọ̀kan nínú àǹfààní ohun tó tún wà nínú igi ìrókò. Ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tàbí kẹ́ lọ bá àwọn àgbà ọdẹ. Ẹni ẹ dákun, ọta inú ìrókò lẹ́yìn fẹ́ rà. Kí ni mo pè fún yín? Ọta inú ìrókò. Bí ọta omi ti ń bẹ, ọta inú ìrókò náà wà. A sì ń bọ̀ wá bí iṣẹ́ ọta omi àti ọta ìrókò ń bọ̀ wá o. Àti ọta àbọn, mo sì ń bọ̀ wá bá yín bẹ̀. Àǹfààní ìṣẹ́gun, ṣẹ́rí tí ogun bá ti ṣẹ́fẹ̀ dá, ó di dandan kọ́nà rẹ̀ ọ̀la. Ọmọ ò gbọ́dọ̀ bá ogun lára bàbá, ọmọ bá ogun lára bàbá rẹ̀ nǹkan burúkú ni o. Kò dáa kọ́mọ ó dàgbà bá ogun lára bàbá rẹ̀. Ọmọ rẹ̀ ò jogún owó, kò jogún ìwé lára rẹ̀, kò jogún ọkọ̀, ó wá jogún ogun, nǹkan burúkú ni o. Ṣé rí àdí méjèèjì yìí? Ẹ gbọ́,
àdí àgbọn pẹ̀lú olive oil yìí tá à ń pè ní anointing oil à sì pè ní goya ẹ dà méjèèjì papọ̀ àdí àgbọn ni mo pè ń pómi inú àgbọn o iṣẹ́ ìṣẹ́gun rẹ̀ mọ́ ọkọ̀ fẹ́ fún yín o ẹ wá èpo ọ̀bọ̀ díẹ̀ ẹ wá igi ńlá díẹ̀ ẹ gbọ́n mo fún yín o èpo ọ̀bọ̀ díẹ̀ igi ńlá díẹ̀ ọ̀tánú ìrókò ẹ lọ ẹjọ́ kúnná ẹ dákun torí Ọlọ́run ẹ lọ kẹjọ kó kúnná ẹ wàá fi iyọ̀ díẹ̀ sí kí lẹ wí ẹ ti fi iyọ̀ sí ìgbà tẹ́ ẹ ti da àdí méjèèjì papọ̀ yìí ọyẹ dáhùn tẹ́ ẹ lọ yẹn dá sí ẹ jì í pọ̀ dáadáa ògùn dé ẹ gbìyànjú tó bá di lálẹ́ ẹ gbé òróró tẹ́ mísì papọ̀ yìí ẹ gbé síta gbangba ẹ wàá fi iyọ̀ ẹ fi sí àmì ilẹ̀ róbótó ẹ sàmì ilẹ̀ róbótó ẹ wàá iṣẹ́ yìí wà láàrin inú ògò tó bá wà ẹ ṣí ẹnu rẹ̀ lẹ̀ tó bá jẹ́ pé nù ike tàbí rọ́bà náà lẹ bá gbé sí lọ́ba wà ẹ ṣí ẹnu rẹ̀ lẹ̀ kọ́ máa wo sánmà báyìí ẹ̀gbọ́n ẹjọ́ jásìkò gbà tójú ọ̀bá rọ̀ o tójú ọ̀bá rọ̀ bá mẹ́ ẹ gbé wọlé ni o ìjọ yẹn ò ṣe o ìjọ tójú ọ̀bá rọ̀ òun ni kẹ tájẹ̀tì kó síjú lẹ̀ mọ́jú ẹ wàá gbé láàárọ̀ ọjọ́ kejì ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọmọ ìyá mi iṣẹ́ ìdá púpọ̀ sọ torí pé ohun èlò rẹ̀ ọ̀pọ̀ báyà ni òjò ọjọ́ lójú lọ́ọ́ dán o tó kì í bá dúró sí ọ lọ́wọ́ ọ máa fi pa ọwọ́ rẹ̀ wàláhì yóò sì bẹ̀rẹ̀ sí ni máa dúró ló ọjà rẹ̀ kì í ta máa fi pa ọwọ́ kọ́lẹ̀ yẹn gbé lọ sọ kọ́ máa lọ fi pa ọwọ́ mẹ́ àwọn ọmọ ọ bẹ̀rẹ̀ látòrí ọmọ òòjọ́ dàgbàlagbà ẹ̀ mọ́ para wá gbọ́ tí nǹkan bá ń ṣe ni láì nídìí tàbí ayé ti pa nǹkan mọ́ síyàn lára tẹ́fẹ́ kí nǹkan náà kọjá dànù bóòlù ẹ̀ ṣe lò orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà ó nọ́mbà wo lẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +2348032983298 gbọ́ dáadáa +2348032983298 gba nọ́mbà kan kó mú ọ̀dọ̀ sí +22954651928 +22954651928. ẹ gbọ́ mi ẹ dákun mọ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ètò mi o àwọn kan ń jí prógráàmù mi kó wọ́n lọ́ọ́ fi sí YouTube o wọ́n jí ibi wọ́n bá ibòmí wọ́n yọ nọ́mbà mi kúrò ibòmí wọ́n yọ ìbẹ̀rẹ̀ torí ẹ̀ ń dẹ̀ máa sọ pé kí ló dé ta fi ń lo orin tèmi yé mi o ẹni tó bá mọ̀ mí látàyé alálùmọ́lẹ̀ kì í ṣe pé gbogbo èèyàn ń bẹ́nu gbókì tí wọ́n láwọn tí wọ́n tẹ́lẹ̀ yà máa sọ pé ewé yìí ṣe kìíní kan látàyé tó ti pẹ́ tí ọdún mẹ́wàá sísìn tí a lórí rédíò ní àbí pépà ní nǹkan kan ní táwa ti ń sọ̀rọ̀ gbogbo àwọn ètò mi làwọn èèyàn lọ kó nígbà tá a gbé wọ YouTube yìí wọ́n lọ kó wọ́n lọ fi sí ẹ dákun ẹ fura o ṣẹ́ríbi tẹ́ ẹ bá ti gbọ́ kí n dákọ pé Lukman ọmọ Ayédáre kẹgbà yìí pé kéèṣe mi tọ́ra àwọn èèyàn forúkọ mi gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ̀sí gbọ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà mi yìí tẹ́ ẹ bá ti gbọ́ ń bẹ̀ kì í ṣe mi ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ti gbọ́ 3298 tí mo dákọ nọ́mbà mi kẹmọ̀ yìí pé wọ́n jí ètò mi lọ́ọ̀bẹ ni ohun mi ò sì ṣe é bá pín ohun mi dá yàtọ̀ dáadáa mo rí mi lórí lójú korojú àwọn èèyàn dá mi mọ̀ dá torí ẹ̀ rí pé tẹ́ ẹ bá pè mí gbà mí èèyàn lè máa pè mí kí n má gbé kọ́ tí n bá wà nínú mọ́tò èrò èmi ẹ gbé kọ́ o tàbí tí n bá wà láàrin ọ̀pọ̀ èrò èmi ẹ gbé kọ́ o torí pé àwọn èèyàn dá ohun mi mọ̀ gan wọ́n máa ń bù mí sóní
háàyí ni lónìí háàyí ni lónìí àmọ̀ yín àṣẹ kíní kan àṣẹ kọ́lá bí n bá wà tí n bá ń lọ nígboro tí n bá fẹ́ kọ́ ọmọ mi lọ tòun ti bẹ́ẹ̀ àwọn èèyàn ní ojú o wọ́n dá mi mọ̀ wọ́n bá yọ fóònù jáde ni wọ́n máa wo fóònù wọ́n máa wo ojú mi ẹ máa wo nǹkan. tí nǹkan bá ń ṣe èèyàn tí ò nídìí bóyá àmì ọ̀fà tó ti pẹ́ ni àbí wọ́n bá ń sa nǹkan lu ni tí ò nítumọ̀ gbìyànjú kó gbé omi kaná tó bá ti gbé omi kaná sómi yẹn kalẹ̀ bóyá ta òróró ìsì kó wá búra mọ́ ẹ búra mọ́ kó oògùn ọ̀yọ́ tómi yẹn bá ti wá tutù omi yẹn náà ní kẹ́ fi wẹ̀ tẹ́ bá ti tó àwẹ̀ dé kẹ́ tó wá fi òróró yẹn para ṣe bẹ́ẹ̀ wò láàrin ijọ́ méjì wàá rí kógun aṣẹ́ ẹ má mu òróró yìí ń pé kẹ́ ẹ mú o àìmú o eléyìí àìmú o ó léwu díẹ̀ ṣe àmọ̀ pé èpo ọ̀bọ̀ ń bẹ ń bẹ ẹ má mú o èyí tá a mú rẹ̀ ń bọ̀ ń fún yín ní wìrìwìrì lórí ẹ̀ pàápàá ṣe rí òróró góyà yìí àwọn tó bá jẹ́ láti Faransé bí ikú tọnu lọ àwọn a máa pè é ní idolif làwọn pè é mo ti rántí ìsàyẹ̀kúsẹ́ idolif làwọn pè é ṣe é pé lọ́dọ̀ wa Nàìjíríà ń bí olive oil góyà kódà tún pè ní saitun torí pé epo ni òróró ni pẹ̀lú àdí àgbọn òróró ara àdí àgbọn òróró tó jáde látara àgbọn ìpómi àgbọn o àṣegẹ rẹ̀ ń bọ̀ wọ́n fún yín àṣegẹ bíbú àṣírí rẹ̀ ẹ má lọ ibìkan ń fún yín ẹ farabalẹ̀ yọ̀yọ̀ wa kò ní yẹ̀ lẹ̀ á dára fún wa o tí a bá ti pé MTN nọ́mbà mi tí ò lọ mo sì lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ gbọ́ yọ̀yọ̀ wa kò ní yẹ̀ lẹ̀ ire o ire kàbèjì nílé gbogbo wa o. Ẹjẹ́ kọ́ra wa lóye o tó yà sí ìrìnàjò àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti bá kú àtúbẹ̀ sílẹ̀ láyé.